Gbogbo pátá bá ṣe níbi àwọn ni wọ́n ń ga. Bísí ológe kan báwo ni? Ìròyìn olóríire, ìròyìn ìdùnnú ni wọ́n máa ń gbé. Wọn kì í bá wọn pé ìròyìn àgbákò káàkiri. Tiwọn náà tó bá ti fẹ́ ṣeré. Bísí ológe ti tó pé. Báwa bá ẹ̀ka, gbogbo ayé ló máa gbọ́. Ọ̀rọ̀ mi ti ní ìlú ẹ̀ ṣe gbẹ́gbẹ́ ìwọ. Ìgbà mi ti ní ìlú ẹ̀ ṣe gbẹ́gbẹ́ ìwọ. Ọ̀rọ̀ mi ti ní ìlú ẹ̀ ṣe gbẹ́gbẹ́ ìwọ. Ìgbà mi ti ní ìlú ẹ̀ ṣe gbẹ́gbẹ́ ìwọ. Bàbá ní Canada, bàbá ní Canada ni àti ẹlòmí tó jẹ́ bẹ́ẹ̀. Àwọn ni bàbá ní Canada tí wọ́n bá sọ láti ìṣẹ́jú kan adé pèsèntì certificate náà fún wọn kí a tó continue. صلوا على النبي الكريم. اللهم صل على سيدنا محمد الفاتح لما أغلق والآتي لمن سبق ناصر لآك ولآك ولآله إلى صراطك المستقيم وعلى آله حق قدره ومقداره العظيم. أدعو فون لهم كما كنا كان النبي محمد ومن يريد لهم باكيهم wọn bá wa nílẹ̀ Yorùbá tí wọ́n tọ́nà ẹ̀sìn tá à ń já lùbáríkà wọn ọlọ́ba akẹ́ wọn bàbá wa Sheikh Adam Abdullahi alẹ́ alọ́rí ọlọ́ba akẹ́ wọn bàbá wa Sheikh Kamal Odini alẹ́ Adabi ọlọ́ba akẹ́ wọn bàbá Lágbàjì ọlọ́ba akẹ́ wọn bàbá tiwa náà Alẹ́mi Akínwándé lórí òpè nípa ọkàn wọn ọlọ́ba akẹ́ wọn wọlé bisimilahi ìpolówọ́lá. àwọn tí wọ́n wà láyé náà wọn fa wa táǹjà àlùbáríkà wọn lọ́sàjárí wọn pẹ́ bàbá wa Mudirul Markaz àfisàwọlá wàlíhàm àlékún àláfíà ara àléfàtòlè àdàbíyà ní àléfàtòlè àgbájì wọn lọ́sàjárí ogun wọn pẹ́ lórí àwọn afá àti wọn náà ṣe ìzìdòlẹ́ ọláyẹmí ọlọ́run lọ́sàjárí wọn pẹ́ lórí àwọn afá wa tí wọ́n bẹ níkàlẹ̀ wọn ìmáàmù wa Ismail àlékún àláfíà ara lórí àwọn bàbá wa tí wọ́n láti Texas àwọn bàbá wa Sheikh Abdul Qadir àwọn bàbá wa Ahmed Abdulsalam lórí wọn àfáwà àti àná wọ́n ṣe gudugudu méje àti ẹ̀yà mẹ́fà àti ẹ̀yìn ìyá àlùbáríkà àwọn ṣéwù Ismail olùdókè ọdún mẹ́jọ la fi ń tẹ̀lé ra wa tí wọ́n jẹ́ múrísìdù fún wa àṣíríra rí wàláhì tàláhì orí fóònù torí pé kí ni ẹni tí ẹsẹ̀ bá kéré a lọ ẹsẹ̀ mọ́ ẹ̀dẹ́sẹ̀ bá wúwo nígbàtí a ń bẹ ní Winnipeg a ń ṣe alehak a ń ṣe oríṣiríṣi àsàlátù àmọ́ nígbàtí Ọlọ́run sọ pé a máa kúrò tàwádà lórúkọ rẹ̀ àwọn afá Ismail wọ́n dúró ti wà wà zọ́ ìra wọn bàtínà wọn ò sì mọ̀ wá rí a sì jẹ́ kankan ó tún máa ń lọ bí ọdún méjì àná fẹ́ ṣe 15 years dáwà àti wọ́n á pè wọ́n consent invitation sí wọn ó sì jọ mí lójú wọ́n sì náà ti ra tíkẹ́ẹ̀tì wọ́n sì ń bọ̀ lẹ́ni téèyàn ò rí rí ẹ̀wọ̀n bọ́lá ń ṣe ṣe olóòlù wá fa àǹfààní eléyìí náà fún àwọn adájọ́ mọ́ kí ó gbà tí wọ́n sọ pé ogún ọdún àná láti wá dá oore padà torí pé kí ni oore tí wọ́n bá ti sí yàn èyí tó dáa náà ni kíyàn kó dá oore náà padà òun náà ni àǹfààní tí a fi wà ní ìkàlẹ̀ àmọ́ tá a fẹ́ fi bára sọ̀rọ̀ láti ṣẹ́jú méjì náà ni pé gbogbo àwa ìyá àlùbáríkà bẹ́ẹ̀ ṣe lánàá gbogbo ẹ̀ náà ló ń jọ wá lójú torí pé kí ni gbogbo ẹ̀ tọ́lọ́ bá ṣe tó bá lè máa ṣe ẹ̀sìn yóò máa rò bí abẹ́ tó kéré ni àbí tó yízì wàláhì tàláhì kò yízì tẹ́bá fún yàn ní sìkì fáàrù 100 tọ́lọ́wọ̀n bá rọ̀ fún kò ní lè ṣe bó ṣe kéré tó yẹn lọ́nà lọ kí lókè yẹn ẹni tọ́lọ́wọ̀n bá fi rùn ọ̀lọ́rùn wàláhì tàláhì smọ́bílà síláwà irun tá kí ẹ̀ kò ní lè kí tí ó kì í ṣẹ́jú márùn lọ
ọlọ́run tó wá kádàrá bẹ́ẹ̀ èmi dúpẹ́ fún ọlọ́run wípé ọlọ́run jẹ́ ká mọ àwọn àfáà wa àwọn ṣéwù wa Ismail Abdul Wahab jazakumullahu khairal jaza bẹ́ẹ̀ náà nípa bàbá tí wọ́n wà ní kàlẹ́ fún àfáà wa ó ń jomi lójú lánàá bí wọ́n ṣe ń lọ bí wọ́n ṣe ń bọ̀ ẹni ọkàn ò dúró ẹni ọkàn ò kárẹ̀ fún bàbàrà ọlọ́run á bàbàrà ẹnì kọ̀ọ̀kan yẹn bàbá láti Texas kò sí nǹkan ìfẹ́ ọlọ́run ni wọ́n ní ìfẹ́ àánú ìfẹ́ NASFAT ni wọ́n ní ìfẹ́ Islam ni wọ́n ní jazakumullahu khairal jaza ọlọ́run wá síbẹ̀ gbogbo èèyàn fún àdúgbò yẹn àlùbáríkà wala hawla wala quwwata illa billahi al-aliyyil azim NASFAT ò ní bàjẹ́ yóò máa gbèrò sí ní gbé ìyá wa ẹ máa wí tẹ̀lé mi ọlọ́run kó ọlọ́run ẹni ọlọ́run kó gbàgbé ọkàn wa ẹ sọ pé ọlọ́run ṣọ́ mi kéèyàn ṣọ́ mi ẹ sọ bẹ́ẹ̀. Ọlọ́run ṣọ́ mi kéèyàn ṣọ́ mi. Ọlọ́run ṣọ́ mi kéèyàn ṣọ́ mi. Kéèyàn ṣọ́ mi kọ́lọ́run ṣọ́ mi. Kéèyàn ṣọ́ mi kọ́lọ́run ṣọ́ mi. Ẹni ayé bá ṣọ́ Ọlọ́run ló ṣọ́. Ẹni ayé bá ṣọ́ Ọlọ́run ló ṣọ́. Ọlọ́run kẹ́ mi kéèyàn kẹ́ mi. Ọlọ́run kẹ́ wa. Kéèyàn kẹwàá kọ́lọ́run kẹwàá. Kéèyàn kẹwàá kọ́lọ́run kẹwàá. Ẹni ayé bá kẹ́ Ọlọ́run ló kẹ́. Ẹni ayé bá kẹ́ Ọlọ́run ló kẹ́. Ọlọ́run kún mi kéèyàn kún mi. Ọlọ́run kún wa kéèyàn kún mi. Kéèyàn kún wa kọ́lọ́run kún wa. Kéèyàn kún wa kọ́lọ́run kún wa. Ẹni ayé bá kún Ọlọ́run ló kún. Ẹni ayé bá kún Ọlọ́run ló kún. Ọlọ́run máa mú kéèyàn máa mú. Ọlọ́run máa mú kéèyàn máa mú. Kéèyàn máa mú kọ́lọ́run máa mú. Kéèyàn máa mú kọ́lọ́run máa mú. Ẹni ayé bá mú Ọlọ́run ló mú. Ẹni ayé bá mú Ọlọ́run ló mú. Ọlọ́run tó mi kéèyàn tó mi. Ọlọ́run tó mi kéèyàn tó mi. Kéèyàn tó wà kọ́lọ́run tó wà. Kéèyàn tó wà kọ́lọ́run tó wà. Tó Ọlọ́run ló tó. Ọlọ́run ṣọ́ yín kéèyàn ṣọ́ yín. Ọlọ́run ṣọ́ yín kéèyàn ṣọ́ yín. Kéèyàn ṣọ́ yín kọ́lọ́run ṣọ́ yín. Kéèyàn ṣọ́ yín kọ́lọ́run ṣọ́ yín. Ẹni ayé bá ṣọ́ Ọlọ́run ló ṣọ́. Ẹni ayé bá ṣọ́ Ọlọ́run ló ṣọ́. Ọlọ́run máa mú kí wọ́n tàṣáhù wá tó zílò wọ́n tàṣáhù bí adékalẹ̀ ayé ìnàkàlà kó lè ṣe èyí kọ́ ni torí jùlẹ̀ lè fi náà rí wá torí jù náà fi lélẹ̀ wá torí jùlẹ̀ ayé àmì náà lè mọ yìí ti wá torí jùlẹ̀ mọ yìí tàbí náà lè háyé wá torí sí kò mọ́ tàṣáhù bí gẹ́gẹ́ làhólà. اللهم ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا افرغ علينا صبرا وثبت أقدامنا فانصرنا على القوم الكافرين فاتحة الباركة الحمد لله رب العالمين Arahama ni Ar-Rahimi Maliki Yawmiddini Iyyaka na'budu wa iyyaka nasta'in Ihdina siratal mustaqim siratal ladzina an'amta alaihim ghairil maghdubi àlẹ́yìn wàlàdàlìrà máa fi ṣàṣe mọ́ àlá máa fi ṣàṣe mọ́ àlá ọba tó ní kẹ́ lọ́dọ̀ máa fi ṣàṣe mọ́ àlá ayé wa dọ̀wọ́ rẹ àwọn ọmọ wa dọ̀wọ́ rẹ àwọn ọkọ wa
dọ̀wọ́ rẹ àwọn ẹbí wa dọ̀wọ́ rẹ ilé-iṣẹ́ wa dọ̀wọ́ rẹ jíjẹ mímu dọ̀wọ́ rẹ níná lílò dọ̀wọ́ rẹ sísùn jíjí dọ̀wọ́ rẹ lílọ bíbọ̀ dọ̀wọ́ rẹ kó má dàrú kó má bàjẹ́ á fi lé ẹ̀ lọ́wọ́ á láìlá ìlàlá ó ti yá o ìlàlá ó ti yá mọ́ ọmọ dúró sọ́dọ̀ ìlà sọ́dọ̀ rẹ̀ jẹ̀rí ọmọ ìyàwó ti ní ma gbé mi tún àbáyé. àwọn ọmọọlá àti àwọn bàbá wa bí a ṣe ń jókòó náà. ṣe lórí ọpẹ́ ni ó dálé lórí ayé Al-Qur'ani tí ó bá wa sọ̀rọ̀ ba'da a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim. Ọlọ́run ti certify pípé òun gba iṣẹ́ náà àránṣe tọ́lọ́run ní àránṣe náà ó ti dé tó bá ti wá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ọ̀rọ̀ ìtànàṣá yadkhuluna fi dinillahi afwaja ẹ máa ra àwọn èèyàn wá máa wá láti Amẹ́ríkà ẹ máa ra àwọn èèyàn wá máa wá láti Winnipeg ẹ ra àwọn èèyàn wá máa wá láti Nàìjíríà ẹ ra àwọn èèyàn wá máa wá káàkiri afwaja lóríṣiríṣi níjọ láti wá bá a dúpẹ́ tí wọ́n bá ti wá dé kí ló yẹ káwa tí wọ́n bá ní kí ló yẹ ká ṣe fasabbih bihamdi rabbika wastaghfiruh ká máa wá dúpẹ́ fún Ọlọ́run ọba ká máa ṣe subhanallah lẹ́jọ́ kankan tá a fẹ́ rò mọ́ tó bá ti dé pé àrùnṣe ti dé tọ́lọ́ ti ní ààyè yìí òun ti mú dúró kò ní wó tí ó sì ní wó mọ́ láéláé tó bá dìgbà náà àwọn ará àwọn ẹlòmíì arójú tá a ti rí ojú mi tá a ti rí ní 15 years ago ojú mi tá a ti rí 20 years ago ojú mi tá a ti rí 10 years ago ẹlòmíì tí kò bìlíìfù ń pé àṣà yìí lè dúró tó bá ti wá nígbà tí rí wọn táwọn náà wá ti rí pé ó máa dúró táwọn náà ti wá padà wá ètò yẹ káwa ṣe òun náà ní pé ká máa dúpẹ́ ká máa gbórúkọ Ọlọ́run ọba kò jẹ́ pé ká máa wọra wa pé orí alẹ́ àwọn èèyàn ti wá fasabbih ká máa gbórúkọ Ọlọ́run ọba òun ló kò sẹ́jọ́ mọ́ kò sáròyé mọ́ wastaghfiruh káwa náà wá tọrọ àforíjì níbi ọ̀rọ̀ tó yẹ pé àwọn àna ẹlòmíì ló wá ló sọ̀rọ̀ mí tẹ́lòmíì ò fi wá mọ́ wọn náà máa tọrọ àforíjì ẹlòmíì ló wọ ẹlòmíì ló mọ́jú sí ni ò fi wá mọ́ ẹlòmíì wọ ẹlòmíì kò kí ni ò fi wá mọ́ gbogbo ẹ̀ àwa náà mọ̀ ọ́ mọ̀ tàbá tí wọ́n ń gbórúkọ lọ́wọ́ táwọn ṣàfọ̀mọ́ fún táwọn dúpẹ́ fún kò sẹ́ni tí ó gbé káwa náà máa ṣe subhanallah káwa náà máa ṣe astaghfirullah innahu kana tawwaba ọlọ́lọ́ba ni ọba aláforíjì gbogbo ojókòó wa àfi dúpẹ́ ni a kí gbogbo àwọn àlejò wa pátá tí wọ́n wọlé tọ̀ wá bó ti jẹ́ pé ọmọ ìyá wa náà ni gbogbo wọn ń ṣe àlejò látòrí ìmáàmù wa Mashood Akínwándé láti Anur gbogbo Anur pátápátá ọlọ́run ní jẹ́ kí ó bàjẹ́ a kí àwọn ìmáàmù wa àwọn pírẹsidẹ́ǹtì wọn àwọn náà ti lọ a kí wọn àwọn afáàkúnfáyà kó ti lọ a kí wọn tàbá tí wọ́n kí wọn agbọ́dọ̀ kí ájíà ajáwa Kubra agbọ́dọ̀ kí wọn tàbá tí ń rí àfà tí wọ́n dán tí bàbá ń wọ face cap tí ẹ ṣe bí under 20 ni wọ́n tí ó wà bẹ́ẹ̀ àwọn ìyá wa tí wọ́n akí wọn akí àwọn ìmáàmù wa náà mísọ́nà wa láti Houston, Texas àwọn mísọ́nà wa NASFAT ti Houston, Texas branch ni àwọn ṣéwò wa Abdulkadir ọláṣẹ ní Masheikh Tontowi bàbá gbọ́ jù báyẹn lọ wọ́n kàn jẹ́ bí wọ́n ṣe lọ́wọ́ máa wò wọ́n ṣe lọ́wọ́ máa ṣe nìyẹn kí ọlọ́run kẹrin wọn pẹ́ gbogbo àsálàtù wa ní Houston, Texas náà ọlọ́run ní bàbẹ̀ jẹ́ torí àsìkò a lè dúpẹ́ fún gbogbo èèyàn tán ọlọ́run bá ní a bá dúpẹ́ fún gbogbo wọn pátá èyí tí a máa ṣe àwọn àfáwa wọn ní flight láti catch wọn ní pẹ́ máa lọ tí wọ́n ní pẹ́ lọ ju bí ìṣẹ́jú 5 sí 10 lọ mọ́ tí wọ́n á fi lọ
so jẹ́ kí wọ́n ṣe àdúrà fún gbogbo ilé láàrin ìṣẹ́jú kan lẹ́yìn náà. kò sí bí nǹkan ṣe pọ̀ tó láyé tọ́nà lè fi kún kò sí bí nǹkan ṣe kéré tọ́nà ọba ò lè yọ̀dọ̀ ní gbogbo wa náà la mọ̀ tọ́rọ̀ yẹn kan wà kú sí ẹni tọ́nà dẹ̀ fi àṣẹ sílẹ̀ mẹ́ ẹ̀dá kan wọn ibi tí nǹkan rẹ̀ ti bẹ̀rẹ̀ orin náà làmọ́rẹ́ ọ̀rọ̀ ẹ̀dá nínú ayé ẹ̀dá kan wọn ìpàdé gbogbo tọ́nà bá fún yín níyọ̀nda láti ṣe sàárà náà tòlítọ́lọ́ a máa fi ṣe ọ̀límọ̀ fáwọn méjèèjì ọ̀sán sàṣàlá wọn lóyìn àwọn àlejò pọ̀ àgbáríkà ti ń bẹ lára wọn kì í ṣe nǹkan kékeré bó ṣe tá a fẹ́ fún wọn àbí tá a fẹ́ fi ṣe sàárà ọlọ́run ti gbàdúrà wọn bẹ̀tà wọn la tó ń wà nǹkan kún nǹkan wájú ọlọ́run fúnra wa tá a fi lè máa lọ síwájú because tẹ́ ẹ ṣe ní àná rìsọ́ọ̀tì ẹ̀ ti ń dé o tẹ́ ẹ bá ti mọ rìsọ́ọ̀tì ẹ̀ ní àti chairman ti rìsọ́ọ̀tì ẹ̀ èyí lọ́tọ̀ wọn láìlẹ̀ adé rìsọ́ọ̀tì ẹ̀ ti ń dé o kẹ́ ẹ̀ tí wọ́n fi sínú àdúrà lẹ́yìn tá a ṣe lánàá kọ́ lọ́wọ́ fi dàbí kankan wù àtàntà bá wájú because wọ́n máa challenge pé ìjọ mi náà sáà ti dé nìyí ẹ̀wọ̀n tí wọ́n ṣe ó ti jẹ́ mọ́ sọ́fí yẹn ṣẹ̀fẹ́ gbọ́dọ̀ níní etí bẹ́ẹ̀ blọọkù òun lọ sí káàkiri mo ti mọ tí mo gbọ́ bọ́dẹ̀ tí mo ti mọ̀ rí ní dáadáa ní o kí n tọ́ tó kúkú o ẹ wá gbà pé ìkọ́ náà ṣe wàlá ọ̀nà bí mà ṣe òṣùpọ̀ ẹ̀dá kan àfọwọ́n náà nípa dídé nǹkan mo tọ́nà bá fún kálukú láti fi sàárà ó fi máa lékún ni ló sàṣà ní mo bà sákàtà dẹ́fẹ́ ọ̀pọ̀ sàrà tẹ̀lé bá ń ṣe abẹ́nu jẹ́ kí ká dára ní. tọ́lá àlùfẹ́ kó ń lè sí flight ó ti kó ti dé báyìí sí ẹ tí mo lọ tí mo bọ̀ téèkì ló ń jẹ wọn lọ sáré ní lórí yóò máa tẹ̀lé tó jẹ́ ọmọ jẹnu mọ́tò àbí ọmọ jẹ ọyún lọ́yẹ̀ kí lọ dọ́pù wọn àti ṣiṣẹ́ uber fún wọn sí láti wọn. so therefore nítorí wọn fún kárìkù yóò da ẹbí ti sàrà rẹ kọ́nà kò sí dáadáa fẹ́. bí a rí àwọn mìíràn wa àwọn ni wọ́n àti pé ẹ̀yẹ ní ọwọ́ báyìí bí ọlọ́pàá fi àlùbáríkà tó àwọn ọmọdé sọ pé a ní ìtàwọn náà ti fi ìfẹ́ náà ní mọ́sálásí tó wá bá wọn fi ìrìnàjò ní kílẹ̀jọ̀ tí wọ́n máa fi sọwọ́ sí wa lẹ́yìn ilé owó tí a bá ná owó tí ó fi àlùbáríkà sí ẹ ti ná owó ẹ ti ná ara ẹ ti ná ìrìn ẹsẹ̀ gbogbo ohun téèyàn máa ń ná tí nǹkan bá fi ń ṣe àṣeyọrí òun náà